ẹ wo àwọn èèyàn bí wọ́n ṣe ń wò wá ran àwọn àfáà bí wọ́n ṣe sọ̀rọ̀ àwọn dọ̀tá ara wọn ní social media. olórí burúkú ọmọ nìwọ̀n yìí kódà bẹ́ẹ̀ pa gan nísìn gan bẹ́ẹ̀ tẹ́ ẹ bá pa gan ó ti borúkọ léyìn jẹ́. gbogbo ẹ̀yin àfa ẹ dákun ẹ má mú jálàbí nìkan mọ́ṣẹ́ ẹ lọ wáṣẹ́ ṣe. àwa tí ẹ rí ká ṣerú eléyìí ńkọ́ kí ló dé tí ẹ wo titi wa tó yẹ pé ẹni tó ṣe tiẹ̀ tí ó bá mu òun làwọn fi ń jọ ìjà wa yòókù. sí nǹkan kan tó lọ tí ò ní padà lábọ̀ ẹ wo ti àwọn president wa tí wọ́n ti lo bíbá rí president wa Babangida tí wọ́n sọ̀rọ̀ ní gbogbo tí wọ́n ti ṣe ní táwọn náà rí páwọn náà ti ń lọ bí táwọn jọ ọ̀ràn lọ òun yẹn ń lọ wọ́n padà ń sọ tí wọ́n ṣe. ó ní kankan tó yà mí lẹ́nu lọ́rọ̀ Ọlọ́run ọ̀sán ìkénu àfa. ẹrú kan ló mú ní búgba ẹrú orúkọ ìyí àfa yẹn àìní screening òun ló bí gbogbo àwọn kan tẹ̀ ń rí yẹn ẹ bá nìkan alóhùn àfa ẹni tó ń pè ní àfa tẹ́yìn bá mọ orúkọ ẹ̀ àti iṣẹ́ ẹ̀ ni ẹnìkan ò ní pera ẹ̀ bẹ́ẹ̀. bákan náà bàbá ṣe ń dá ọgbọ́n táwọn sọ pé wọ́n fẹ́ ṣọpẹ́ṣàn fún yàn tọ́wọ́n tẹ̀ ní ṣọpẹ́ṣàn fún bákan náà ṣe ń dọ́gbọ́n ẹ̀ kìí ṣe pé wọ́n pa á nìtàn fún mi bàbá tó bí èmi ni ọmọ kan ní hospital tó ti dọmọ ọdún mẹ́fà kò rìn kò dẹ̀ sọ̀rọ̀ wọ́n ní bàbá ní kán lọ mú bóyá 5,000 wá lọ́dún náà lọ́hùn ọmọ náà máa rìn ọ̀sẹ̀ kan ló fi sọ̀rọ̀. àfa òdodo àti àfa tí kì í sábà òdodo ó dàbí ìyàtọ̀ tó wà láàárín aṣọ àti funfun. aṣọ àti funfun. lọ́nà. ojú ni wọn kì í ṣàìmọ̀ fún lóko. Ya Sattar. Usturni. Ya Sattar. Usturni. Ya Sattar. Usturni adamallahu wa hayatahu. ní gbogbo ìgbà lẹ́tí máa ń rí wọn lórí platform Katsina àti Ṣùdá. tàdé wà lásìkò àwẹ̀ ni mo ṣe wò ó pé jẹ́ ká tún bá Ya Sattar sọ̀rọ̀ kán wá là wá lóye lórí àwọn nǹkan kan. àfà odidi iṣẹ́ ni àwọn èèyàn ni wọ́n mọ̀ kí ni wọ́n ń pè ní iṣẹ́ àfà ló jẹ́ kí wọ́n fi rò pé ká tún fi iṣẹ́ mi kankan pẹ̀lú ẹ̀. Sayyidina Isa alayhi salatu wa salam nabiyuna àti wo àwọn èèyàn mọ̀ sí Jesus Christ gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́sìn kejì ṣe máa pè é wọ́n ní ó jí òkú dìde ìjí òkú dìde yẹn ó sọ di ẹni tí gbogbo ayé gbà pé òjíṣẹ́ Ọlọ́run kan tó borí ọ̀pọ̀lọpọ̀ òjíṣẹ́ ni torí iṣẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ ò rí ṣe nínú iṣẹ́ táwọn òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n ti wá rí ṣe lòun rí ṣe yẹn pé ká jí ẹni tó ti kú ká jí ṣùgbọ́n gbàtà tó ń dàgbàsókè nínú mímọ̀ wọ́n ní bí ká jí òkú dìde ṣe lágbára tó yẹn ká sọ ẹni tí ò mọ̀dọ̀ ní mímọ̀ wọ́n ló ju ká jí òkú dìde lọ torí ẹni tí ò mọ̀ tẹ́ sọdọ̀ ní mímọ̀ àìmọye èèyàn ló máa wúlò látara ti ẹni tẹ́ sọdọ̀ ní mímọ̀ yẹn tó máa jàǹfààní lára ẹ̀ àwọn kan ni wọ́n sọ Katsina dídí ẹni tó mọ tó ń ṣe yìí ẹ̀wá wo iye ẹni tó ti jàǹfààní lára ẹ̀ òkúta ajídìdí lè má wúlò fẹ́ ní kankan mọ́ ó lè má wúlò fúnra ẹ̀ gan kó yẹ pé kó kúkú kó má jí ó dáa ju ká tó jí padà lọ bẹ́ẹ̀ náà ni iṣẹ́ mímọ̀ odidi iṣẹ́ tó ṣe pé ọba tó nẹwà nìkan ṣo ló lè san ẹ̀san ẹ̀ àwọn tá à ń ṣe fún wọn lè san sẹ́ni tó gbéṣẹ́ yẹn dání kátóníkọ́ tó múṣẹ́ mi mọ́ àìmọye tíjà sọ pé tán fi dàgbà tán fi bọ́ gbogbo àwọn ọmọ wọn tán fi di olókìkí ó lòun lẹ́lòmíì ṣe tó fi di ẹni tí gbogbo ayé ń wárí tì lónìí bàbá wa Tìmì Àgbàlé ọba ìlú Ẹdẹ lẹ́kṣọ́rà ni wọ́n tí wọ́n ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ibẹ̀ ni wọ́n gbàdé àpèrè àwọn bàbá wọn tí wọ́n fi di ọba ìlú Ẹdẹ àwọn afágẹ̀dẹ̀ rí àwọn tó máa kó papọ̀ mọ́ra wọn ni ká máa gáìdì àwọn èèyàn tá à ń fa àmójútó tún nìyẹn náà téèyàn bá ní àwọn ìpèníjà kan nínú ọ̀rọ̀ gbésí ayé ara ẹ̀ tó bá jẹ́ ti ara ni a lọ rí dókítọ̀ tó bá jẹ́ spiritual aspect ni àwọn tó máa lọ bá guidance tó máa lọ bá tó máa sọ fún pé nítorí ìtumọ̀ ẹ̀rí àwọn àfáàní ká lọ wo Joseph Ànábì wa Yusuf alayhi salatu wa salam ṣe àpéwà tó lálàá nǹkan báyìí ṣe báyìí òun rí òṣùpá òun rí òrùn òun rí àwọn ìràwọ̀ mọ́kànlá gbogbo wọn ń forí balẹ̀ fóun àwọn tó lọ bá tó ṣàlàyé ìtumọ̀ àláẹ̀ fún bàbá ẹ̀ yẹn òun ni àáfà àti ẹ̀ náà. ó dà ìwà gbọ́ ò Ya Sattar ṣó yẹ káàfà tún níṣẹ́ mi lẹ́ sọ àbí kó má ní. kò tó àyè kó níṣẹ́ mi bá yọ ó lè ní o ṣùgbọ́n káwọn èèyàn sọ di ọ̀ràn èèyàn wípé dandan ni kẹ́ni tó bá ń ṣe tún lọ níṣẹ́ mi. Ìyá àfọ̀ gbọ́dọ̀ má ní. ìyẹn la kó dànù sí wọn lẹ́nu. ọ̀pọ̀ ló ń sọ pé torí àfà ò níṣẹ́ mi ó dà irú ìtò ṣẹlẹ̀ ńlọrin. olórí burúkú ọmọ nìwọ̀n yìí kódà bẹ́ẹ̀ pa gan nísìn gan bẹ́ẹ̀ tẹ́ ẹ bá pa gan ó ti borúkọ léyìn jẹ́. àwa gbọ́ pé wọ́n lórí tí wọ́n tà ìyẹn orí ọmọ ọlọ́mọ orí Absor ó ní Ìbàdàn náà ti rorí gbogbo ẹ̀yin àfà ẹ dákun ẹ má mú jálàbí nìkan mọ́ṣẹ́ ẹ lọ wáṣẹ́ ṣe. àwa tí ẹ rí ká ṣerú eléyìí ńkọ́ kí ló dé tí ẹ wo titi wa tó pẹ́ ẹni tó ṣe tiẹ̀ tí ó bá mu òun làyàn fi ń jọ ìjà wa yòókù a lè wo tẹni tó ṣe tiẹ̀ tí ò bá mu
àáwọ̀ ọ̀gọ̀rọ̀ tó ń ṣe tiẹ̀ tó bá mu Mọ̀lánà Ṣéhù Tọ́hírù Bauchi nílùú Bauchi àgbà àfà àti gbogbo Nàìjíríà tí wọ́n gbà pé àfà ni wọ́n gbogbo ayé ló gbà pé àfà ni wọ́n ṣe wá jẹ́ àfà gbogbo ayé yẹn bí ọjọ́ orí wọ́n ti lé lọ́gọ́rùn-ún ọdún báyìí pẹ̀lú gbogbo ọdún tí wọ́n lò láyé yẹn ààrí ọjọ́ kan tí ayé fi sọ nípa wọn láì darí tá a bá rí ẹni tó dáa dandan ni ká rí ẹni tí ò dáa bó ṣe wà nínú gbogbo ibi tọ́lọ́run bá dá nìyẹn láàrin àwọn màláíkà ibẹ̀ náà ni Ìbílísù tó jẹ́ àṣetán wọ́n jọ gbé ni àwọn màláíkà dá Olúwa ní gbogbo yẹn forí balẹ̀ gbogbo wọn forí balẹ̀ òun nìkan ò forí balẹ̀ àìwá forí balẹ̀ tiẹ̀ kò sọ pé gbogbo àwọn yòókù dá. ó ní kankan tó yà mí lẹ́nu lọ́rọ̀ Ọlọ́run ọ̀sán yìí kéénú àfà ẹ jẹ́ káwọn ayé mọ̀ wípé mẹ́ta lọ́kan àfà mi ẹ jẹ́ kó sọ ìsọ̀rọ̀. ẹrú kan ló mú ní búgba ẹrú orúkọ ìdí àfà yẹn àìní screening pé kéèyàn tó pèrè ní tíṣà ní sìnkú tíṣà ní mí ṣòwò tó máa ní qualification tó máa ní so ìyẹn ò sí torí pé ìjọba wa àwọn kan ni wọ́n ṣe screening fún wa ó ní ó jẹ́ kí kálukú láǹfààní àti bọ́ sórí tó bá ti rú tó bá ti lọ orí afẹ́fẹ́ tó bá ti ra táìmù àbúdẹ̀ ra dátà sórí fóònù ni àgbè sórí ẹ̀ ní Ṣéhù àfà àbúrò ra gíní àti fìlà ọlọ́run lọ́lọ́run àfà àgbà gbogbo ayé àpòdẹ̀sẹ̀ tó fẹ́ challenge pé kí ló ṣe pé rẹ̀ bẹ́ẹ̀ òun ló bí gbogbo àwọn nǹkan tẹ̀wọ̀n rí yẹn ẹ bá nìkan alóhùn àfà ẹni tó ń pè ní àfà tẹ́yìn bá mọ orúkọ ẹ̀ àti iṣẹ́ ẹ̀ ní ẹnìkan ò ní pera ẹ̀ bẹ́ẹ̀ rárá nítorí pé ó kọ yẹn gan ọlọ́run gangan ń jẹ àfà àgbà lọ́lọ́run ìgbà tá àfà fẹ́ kí ọlọ́run ó ní mímọ́ fún ọlọ́run ìwọ tó yẹ pé ìwọ náà lọ bá gbogbo ayé khayra mu'allimin ìwọ là àfà àgbà lórí gbogbo ẹni tó ń jẹ́ àfà láyé. alámútàbí ilẹ̀ ọ̀là ní ilé kòró náà lè ọ̀la. àwọn tó ti wá káwa tó wá ẹni tó fi mọ̀mọ́ wọn lọ́lọ́run. Allahu akbar. ilé adélé ayé ẹgbẹ́ pé lè ń jẹ́ àga agbọ́ pé kìnnì kan jẹjẹ báwọn kan ni ọlọ́run fi mọ̀ kọ́ tó máa fi mọ́ra wọn kó tó di kó dọ̀dọ̀ wa eléyìí ló ń jẹ́ ojú eléyìí ló ń jẹ́ etí ṣe báwọn kan lọ́lọ́run fi mọ̀ eléyìí ló ń jẹ́ ọwọ́ eléyìí ló ń jẹ́ ẹsẹ̀ eléyìí ló ń jẹ́ ọ̀nà eléyìí ló ń jẹ́ mọ́tò eléyìí ló ń jẹ́ ọkọ̀ eléyìí ló ń jẹ́ sánmọ̀ ọmọ àwọn kan lọ́lọ́run fi mọ̀ kó tó di kó bẹ̀rẹ̀ fi mọ̀ wá ẹni tó fi mọ̀ wọ́n òun ni wọ́n ń pè lọ́lọ́run. orúkọ ọlọ́run ni orúkọ àfà orúkọ gbogbo àwọn ànábì ọlọ́run pátápátá tọ́lọ́run náà lórúkọ àfà ẹni pé àwọn ẹ̀sìn kejì náà wọ́n náà ń pè ní àlùfà alifun èdè lárúbáwá ni wọ́n ń pè ní alifa alifun alfa alifun yẹn ń jẹ́ ẹgbẹ̀rún ẹni tá a rí pé ń ṣiṣẹ́ tí ẹgbẹ̀rún èèyàn lè ṣe ni wọ́n ń pè ní alfa tí kìí ṣe pé iṣẹ́ kan tẹ́ bá wá ní kó tó níṣẹ́ mi ìnáwó náà wọn àti ìsọ̀sọ́kúsọ kàtàkùn àti ìsọ̀sọ́ kójú bẹ́ẹ̀ la fẹ́ fi wò ó nínú iṣẹ́ ẹgbẹ̀rún tí wọ́n ní kó máa ṣe náà ni wọ́n ní kó tó máa hádìí mọ́ ṣùgbọ́n tí ó tún dáìfàtì attention ẹ̀ kúrò lójú ọ̀nà tọlọ́run yẹn kó má dé mú mọ́ o. àáfàá kan tó wá níṣẹ́ mẹ́fà nǹkan kí lẹ fẹ́ sọ sí. èmi ò ìyẹn ṣé ara tiẹ̀ ni kì í ṣiṣẹ́ tiwa ó ń ṣe é fúnra ara ẹ̀. Yásàtà bóyá àdí táwọn kan fi ní tẹ́lòmíì ìmúṣẹ́ àfààní pé nígbà tí ò bá sí àwọn tó fẹ́ wá bá àfà bóyá yẹn ló fa àwọn nǹkan. pé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣú máa ránṣẹ́. ìyẹn ni ẹ mọ̀ pé gbogbo àyè náà ò lè dúró lọ́fíìsì tán bá ní ọ́fíìsì ó láwọn èèyàn tó fẹ́ wà ń bẹ̀. àwọn tí ò bá ní ọ́fíìsì tí wọ́n fẹ́ jókòó sí wọ́n lè máa fọwọ́ wọn ṣe nǹkan míì. ẹni tó ti ní odidi ọ́fíìsì ò lè ọ̀dà ẹni tó jẹ mọ́ gbogbo ẹ̀gbá ó tún wá lóhun ta ẹran. kò lè ṣeé ṣe bẹ́ẹ̀. ṣé tí kankan bá ṣẹlẹ̀ ṣe afárí ti ọ́fíìsì ẹran ni àmọ́ ẹni tí ò ní ọ́fíìsì tó dì mú òun lè má mú nǹkan mi kó máa ṣe mọ́ títí ẹ̀ kò sáburú níbẹ̀ kò ní ṣe pé aṣọ pé gbogbo ẹni tó bá ti gbé wà fáwọ̀ gbọ́dọ̀ ṣe nǹkan míì rárá ó lè máa ṣe business láyé ẹ̀ bá yọ fún tí ò bá ti ní kó bá orúkọ yẹn tẹ́ bá dé báǹkì àìmọye àwọn tó ṣe pé àfáà ni wọ́n tí ẹ pé ó kọ àfáà yẹn náà ni wọ́n fi ń pè wọ́n ní báǹkì mo láwọn òṣìṣẹ́ kan ní UBA bank àfáà náà máa ń pè wọ́n tó ń torí pé àfáà ni wọ́n ṣùgbọ́n wọ́n tún wà ní ìlànà kó ń jẹ́ báǹkà báyẹn tó ìjẹ́ ó kọ̀ jẹ́ àfáà yẹn kò kúrò ní ọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ lẹ́nu ló ń ṣe tailoring tó ń ránṣọ àfáà náà máa pè iṣẹ́ tó ń ṣe nìyẹn ẹlẹ́mìí wà lẹ́nu ọ̀nà tí náà ni tó ń ṣiṣẹ́ yín àfáà náà máa pè kò ní kó má ṣe irú nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n káyé wá sọ pé dandan ẹni tó bá ti pè láàfáà gbọ́dọ̀ máa lọ ṣe nǹkan mìíràn rárá gbogbo àfáà kan ìyẹn ni kí wọ́n yọ sọ́tọ̀ mbẹ́. kí wá ní ojúṣe àfáà. Mashallah ẹni tó máa sọ fáwọn èèyàn pé báyìí lọ́lọ́wọ́n bá fẹ́ báyìí ni àwọn òjíṣẹ́ Ọlọ́run bá fẹ́ báyìí ni àwọn àfáà sọ pé ká máa ṣe ní tó bá dàrú mọ́ àwọn èèyàn lọ́wọ́ ẹni tó máa kó àwọn èèyàn pé eléyìí lọ́nà torí kò sọ́gbọ́n ọ̀nà lè padà dànù mọ́ èèyàn lọ́wọ́ níjọ́ míì tó yẹ pé àwọn tọ́rọ̀ bá yé jù yàn lọ àwọn ló máa fi hàn yàn àwọn tó ń pè láàfáànù àfáà ni ẹni tó ṣe rí pé gbogbo ohun tí ó máa ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ gbésí ayé àwọn èèyàn fi umuri dunyahum nínú ọ̀rọ̀ gbésí ayé wọn wọ́n òkú rọrùn àti pé tá a bá kó bí báyìí àfáà ló máa jẹ́ kó onímọ̀ àmọ̀dájú
ìgbé tá a bá kú nǹkan ò parí sáyé o ó tún sì kù àwọn nǹkan míì tá a bá tún déwájú Ọlọ́run kí ni ìpalẹ̀mọ́ tó máa ní fọ́ọ̀hún àfáà ló máa kọ́ ẹ kò sí skul tó ti ń kọ́ yẹn láyé pé tá a bá dénú sàárè o nǹkan báyìí látún máa lọ pàdé mẹ́ a dẹ̀ mọ̀ pé gbogbo tá a fẹ́ ṣe láyé kò parí sáyé continuity ni a tún máa bẹ̀rẹ̀ nínú sàárè àfáà ló máa jẹ́ àmọ̀ bẹ́ẹ̀ pé ó tó ṣùkù tá a bá tó pọ̀ nínú sàárè a tún máa nàró níwájú Ọlọ́run lọ́jọ́ gbé dàlẹ́ kìámọ̀ àfáà ló máa jẹ́ àmọ̀ bẹ́ẹ̀ so àfáà ló máa gáìdì wa báwo la ṣe fẹ́ jèrè láyé báwo la ṣe fẹ́ jèrè lọ́dọ̀ Ọlọ́run. Allahu Akbar. láàrin ìlú kí wàá lójúṣe àfáà láàrin ẹ̀sìn náà àti sọmọ síra wa. ojúṣe àfáà láàrin ìlú òun ni ká bá wa sọ̀rọ̀ Ọlọ́run gbogbo ìgbà lọ́lọ́ máa ń sọ nínú àwọn áyà tó pọ̀ nínú Al-Qur'an pé wa ma ala rasul illa al-balagul mubin gbogbo ẹni tí mo rán níṣẹ́ o kò síṣẹ́ kan tí mo gbélé wọn lọ́wọ́ ju pé kàn bá mi pass message mi fáwọn èèyàn Wadhakkir ó tó sọ ń bomi innama anta mudhakkir ó ní máa rán wọn létí gbogbo ẹ̀yin tẹ́ bá ti pera yín láàfà iṣẹ́ tẹ́ máa ṣe ni ẹ máa bá mi rán wọn létí ó tó sọ ń bomi pé Wadhakkir in nafa'ati dhikra gbogbo ìgbà tẹ́ bá ti rí i pé wà sí nídìí àti sọ ẹ má wo ẹnikẹ́ni tẹ́ fẹ́ bá sọ ẹ má ṣe wá sí fún wọn nínú ojúṣe àwọn àfáà ni kí wọ́n bá àwọn èèyàn sọ̀rọ̀ kí wọ́n má bẹ̀rù ẹni tán fẹ́ bá sọ̀rọ̀ ọba tó ní ẹni tán fẹ́ bá sọ̀rọ̀ ní kán máa bẹ̀rù ẹni pé àwọn àfáà wọn máa ń dàbí ìgbà tí wọ́n láyà kò sí ní tó jọ bẹ́ẹ̀ ju pé Ọlọ́run bá ti kì wọ́n láyà pé ẹ má bẹ̀rù ẹni tí ẹ fẹ́ jíṣẹ́ fún o èmi tí mo ní àtẹ̀ntẹ̀ fẹ́ jíṣẹ́ fún ni kí ẹ bẹ̀rù torí gbogbo ohun tó wà láyé kullu ma suwa Allahi batilun ní tí ò sí ni wọ́n ọba wa nìkan lọ́ba òdodo tí òdodo ẹ̀dẹ̀ máa ṣẹ́kù títí láéláé tó àwọn afáà máa ń nígbàgbọ́ nígbà tí ìgbàgbọ́ bá yè kóró pé kò sí nǹkan kan mọ́ tó jọ Ọlọ́run lọ ojúṣe wa ni ká bá àwọn èèyàn sọ̀rọ̀ ká kì wọ́n nílò ìyà ká sọ fún wọn pé kò sí nǹkan kan tó lọ tí ò ní padà lábọ̀ ẹ wo ti àwọn president wa tí wọ́n ti lo bíbá rí president wa Babangida tí wọ́n sọ̀rọ̀ ní gbogbo tí wọ́n ti ṣe ìgbà táwọn náà rí torí wọ́n mọ̀ pé kò parí sáyé ìgbà tí wọ́n ń lo ayé ni wọ́n ń ṣe tó wọ́n yẹn ìgbà táwọn náà rí pé àwọn náà ti ń lọ bí táwọn jọ ọ̀rọ̀ lọ òun yẹn ń lọ wọ́n padà ń sọ tí wọ́n ṣe tó rọ́lọ́run dẹ̀ fẹ́ kéèyàn túbá àtorí pé wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo táwọn náà nígbàgbọ́ tí wọ́n dọ́lọ́run wọn tí wọ́n fún àwọn tó dọ́lọ́run ọba mọ̀ tí wọ́n fọlọ́run hàn wọ́n mọ̀ pé kò sí ní tá a ṣe láyé tá a ní padà jábọ̀ wọ́n wá lọ kóra wọn sínú pé àfi káwọn túbá ṣé rí gbogbo nǹkan ṣe yẹ bó ṣe bàjẹ́ bó ṣe burú tó yẹ ìtúbá yẹn nìkan ṣe ó lè jẹ́ kó bá àánú Ọlọ́run pàdé o torí ẹlòmíì máa dàgbà kọjá kó túbá kó sọ pé mi ò ṣe mọ́ so àáfà ìbáwọn sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tá àáfà bá wọn sọ òun ló tì wọ́n débi irú tí wọ́n sọ jáde yẹn ẹni tí ò bá ti súnmọ́ àáfà débi kó gbọ́n tá àáfà bá ń wí kò ní lè ṣerú nǹkan tí wọ́n ṣe yẹn náà. bí a ṣe wá ń sọ tó yìí kí social media tó dé àáfà ti pọ̀. Masha Allah. èmi ti fún yín lápẹẹrẹ àáfà kan tí wọ́n lò mí jìbìtì nígbà tí bàbá wà láyé. Masha Allah. ọ̀nà fẹ́ ṣiṣẹ́ kan fún mi tán ní kí n gbà tó bá dago kan òru kí n máa jí aago 4 àbọ̀ mo jí èmi gan ti jí tán kí n tó píìkì pé idán ni àáfà dẹ̀ ni wọ́n. báwo la ṣe fẹ́ dá àáfà tó tọmọ báyìí. Alhamdulillah ṣẹ́rí kìíní yẹn ẹni tó lè mọ ìyàtọ̀ láàrin àáfà òdodo àti àáfà tí èṣù òdodo ó máa jẹ́ni tí ó ní farabalẹ̀ gan ṣẹ́rí àáfà òdodo àti àáfà tí kìí sábà òdodo ó dàbí ìyàtọ̀ tó wà láàrin aṣọ àti funfun. aṣọ àti funfun lọ́nà wo. wọ́n sọ pé aṣọ funfun aṣọ wà lọ́tọ̀ funfun ara ẹ̀ wà lọ́tọ̀ ṣẹ́rí pé ó ṣòro yọ sọ́tọ̀ ṣùgbọ́n ẹni tó ní wọ́n tó jọ lọ́hùn ó mẹni tiẹ̀. àwọn èèyàn ò lè mọ̀. kò pọ́sibù káwọn èèyàn dá wọn mọ̀ mo lè máa tàn yín jẹ ní ìsìn kí n dẹ̀jọ́ ta Ọlọ́run ṣùgbọ́n tí mo bá tàn yín ẹ̀yin ni mo lè tàn mí ò lè tọ́ Ọlọ́run tó ní. ó lè dàrú lọ́dọ̀ ẹ̀dá ṣùgbọ́n ní dàrú lọ́dọ̀ Ọlọ́run àwọn kan bẹ táwọn èèyàn ń pè wọn pé ilé pé yóò jọ lágbájá tí wọ́n dẹ̀ mọ̀ pé lágbájá yẹn àwọn táwọn rí lọ́dọ̀ tiwa tó jẹ́ mistake tó hàn jáde yẹn Olúwa bá wọn yẹn bo tí wọn láṣìírí nítorí àdánwò tó fẹ́ fi wọ́n ṣe. tó bá ti rí bẹ́ẹ̀ yẹ́sà ká máa báwọn èèyàn ṣe níbaṣe wípé àwọn kọ́ là ń bá ṣe Ọlọ́run tó wà lára wọn là ń bá ṣe. àwọn kankan bẹ tí wọ́n ti fi hàn wá lànàbí Muhammad sallallahu alaihi wasallam ó ní nínú táàbí mọ̀ pé èèyàn ẹni Ọlọ́run ni àáfàá ni ìròyìn tó wà lára àwọn ànábì Ọlọ́run ni pé àsídìkù òdodo ṣùgbọ́n òdodo yẹn àwọn èèyàn ò lè fìyẹn jọ ìjì àáfàá lóde òní sí àáfàá kan bá ti lè pàfọ́ mírèkù lọ́dọ̀ yín kí a ṣe mírèkù kò ń ṣe pọ́dọ̀ àáfàá nìkan ló wà àwọn kan náà ní mírèkù ta ṣe ìtàní o tèṣù o bóyá lẹ mọ̀ bẹ́ẹ̀ o mírèkù tèṣù wà dáadáa tó yẹ pé téèyàn ò bá ní ìfarabalẹ̀ àti ìmọ́lẹ̀ Ọlọ́run lára náà kò ní mọ tèṣù yàtọ̀ sí tọ́lọ́run. àlùfàtọ́ ọ̀nà àwọn ọ̀rọ̀ tí wọ́n bá ń sọ ẹni tí ó dojú sí Ọlọ́run wọn náà rí i pé ìmísí Ọlọ́run wà nínú ọ̀rọ̀ yìí ó yàtọ̀ sí ọ̀rọ̀ ẹnìkan ṣá
àdéhùn ọlọ́run dẹni pé ní tó bá ti dúró bí àwọn tàná ṣe dúró lásìkò iná àwọn làá máa gba ẹnu ẹni yẹn sọ̀rọ̀ ẹni tó dúró dédé tó bá di nǹkan mú àwa làá máa dì mú tó bá fi nǹkan lẹ̀ àwa làá fi nǹkan yẹn lẹ̀ tó bá kọjú sí nǹkan àwa làá kọjú sí tó bá kọ̀yìn sí nǹkan àwa làá kọ̀yìn sí kéèyàn dá láwọn kó dúró pẹ̀lú ọkàn tó dúró dáadáa nínú tá a fi dáwọn ẹni ọlọ́run òdodo mọ̀ nìyẹn àná Muhammad sallallahu alaihi wasallam ó ní ayatul munafiq àwọn ṣèyí ṣọ̀hún ó ní salasun ó ní mẹ́ta ni wọ́n sọ pé eléyìí o kò ń ṣara wa ó ní nǹkan mẹ́ta lẹ́fì mọ́ idha hadatha kadhaba ó ní tẹ́niyẹn bá sọ̀rọ̀ yóò parọ́ idha wa'ada khalafa tó bá ti ṣàdéhùn kò ní múṣẹ idha tumina khana tẹ́ ẹ bá fọkàn balẹ̀ sí àjàmbá yín bí irú ẹni tó jàmbá yín yẹn ìfọkànbalẹ̀ sí kìí ṣe pé ẹ̀gọ̀ ẹ ti fọkànbalẹ̀ sí pé ẹ̀ lè bá rú nǹkan yẹn pàdé lára ẹ̀ òun lè ṣe padà bọ́ sí ẹ̀ kò dẹ̀ disappoint yóò disappoint ara ẹ̀ ni nítorí gbogbo tó gbà lọ́wọ́ yìí kò dín lọ́wọ́ kẹ má débi tẹ́ dé alhamdulillah ṣùgbọ́n òun ló tilẹ̀kùn kẹ́yìn tó ń kọlẹ̀kùn ẹ̀pẹ́ tó wá ń jọ mi kò sọgbọ́n èèyàn lè tó pé òun tọ́ èèyàn kó má mọ̀ pé òun tọ́ ara wọn ni wọn ò tan ọlọ́run wọn ò tọ́ àwọn ẹni ọlọ́run ara wọn ni wọ́n ń tàn ṣùgbọ́n wọn ò mọ̀ yukhadi'una Allaha walladhina amanu wa ma yakhda'una illa anfusahum wa ma yash'urun. wọ́n ní wọ́n rí bá wọn ń tàn àwọn ẹni wa wọ́n rí bá wọn ń tàn ọlọ́run ba bẹ́ẹ̀ ara wọn ni wọ́n ń tàn wọn ò dẹ̀ mọ̀ so àfà ẹni tí pépé bá fẹ́ mọ̀ ẹ máa ní farabalẹ̀ ìní farabalẹ̀ àwọn nǹkan ní ń bẹ kò ní ìdí kó gbé lọ bẹ́ẹ̀ èèyàn ó yẹ kí wọ́n fún ara rẹ bá ọlọ́run ọba rẹ sọ. bí àpẹẹrẹ. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Rayham Excess RM 139YS Up Minister Road South Rayham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. níjọ́ tí a bá rí wàhálà tí wàhálà bá ṣe kalẹ̀ gbàrà báyìí ìkọ́kọ́ kí fóònù pé èèyàn kan ló kàn kọ́kọ́ jòkóó forí ara rẹ̀ rò pé àdánwò tó dé yìí níbo ló ti wá ṣàfọwọ́fà mi ni tó bá kéèsì ẹ̀ wá rí ìyẹn onídìí kan bẹ́ẹ̀ yẹ yẹn wò onídìí kan bẹ́ẹ̀ wo kíní ṣàfọwọ́fà mi ni tó bá já fọwọ́fà ni solution ẹ̀ kì í ṣe pé kẹ́nìkan bẹ́ẹ̀ ṣe ọ̀ǹtú solution ẹ̀ ní pé lọ máa tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run kó o dẹ̀ sọ fún kó o ní ṣe bẹ́ẹ̀ mọ́ nítorí nídìí nu tí ò ṣe nù ṣùgbọ́n tó bá ẹlẹ́mìí ti sọ rẹ̀ di pé gbogbo ohun tó bá ti ṣẹlẹ̀ sáyé òun àfi kó o lọ bẹ́yàn kò dé tí ìkan lọ báyàn tó bá wá jẹ́ nígbà tó rò yẹn orí pé kì í ṣe àfọwọ́fà ẹ̀ ò dà sọ́dọ̀ àwọn èèyàn ló ti wá n tó kàn ní pé bá mo ṣe fẹ́ yẹra fáwọn ẹni yẹn ohun tẹ́ fẹ́ ṣàṣeyọrí lórí ẹ̀ ó ní ẹ máa bò ó ẹ máa dáwọ́ bò ó ẹ má jẹ́ káwọn yẹn tètè máa rí toró kéré nínú táwọn èèyàn ń tètè ń rí tó máa ń yọrí síbi àṣeyọrí tó wá jẹ́ pé yẹn ni n tó máa ṣe ní kí wàá sá fáwọn èèyàn lẹ́mìí ò ní sá fún wọn lójú wàá máa bá wọn ṣe lójú ẹlẹ́ẹ̀kẹta tó bá já sí pé kì í ṣàfọwọ́fà kì í ṣọ̀dọ̀ yẹn ló ti wá lọ ti mọ̀ pé yẹn wá látọ̀dọ̀ Ọlọ́run ni tí mo sì bàbá dé tó yẹ gbọ́dọ̀ Ọlọ́run ló ti wá wọ́n wá lọ jẹ́ kọ́ lọ́mọ ìpé ó da ìwọ náà ló ní mí kò sáà tó lè fi mí dá ìyẹn ni wàá lọ wá àwọn guardian tó máa fi ẹ́ mọ̀nà lórí ẹ̀ ìyẹn ló ṣe ẹ̀kọ́ ká lọ kọ́ńtàtì àáfà tábà lọ bá àáfà yẹn náà pé báyìí ni torí Ọlọ́run sọ́dọ̀ Al-Qur'an níbẹ̀ kì í ṣe pọ̀rọ̀ tẹnu tèmi náà ó ní nìkú nìkan omi náà hádìn gbogbo ìjọ ló lẹni tí ó fi ni mọ̀nà ó ní Ar-Rahman èmi ọba àjọkí ayé fas albi kabiran tẹ́ ẹ bá fẹ́ mọ̀ mí pẹ̀lú àwọn ìṣe mi ẹ lọ bá wọn tó dá mi mọ̀ àwọn náà máa fi hàn yí pé ta ni mí wọ́n mọ̀ yẹn tadhakkaru illa ulul albab ẹnìkan ò ní máa ronú nípa mi kó máa mọ̀ pé mo fẹ́ mọ̀ àfẹn tó bá jẹ́ onílàákàyè tó dá mi mọ̀ dáadáa tó bí àlàyé rẹ̀ yẹn ṣe jẹ́ níwọ̀n bá nìyẹn. Abdulrahman Muhammad Bello ọmọ burúkú ni òun ló pa Hafsa nígbà tó pa Hafsa tán ó tún kun Hafsa bàtà obìnrin tí wọ́n bá ní ilé Abdulrahman Muhammad Bello ó fẹ́ bà lọ́rin lójú jẹ́. n tí ó jẹ́ kíkiní yẹn káàkiri ayé jù ni pé ibi táwọn èèyàn ọ̀ràn kan aburú sí ara ni wọ́n ti rí expectation àwọn èèyàn ni pé ẹni tó bá pè láàfáà ẹni tó gbọ́dọ̀ máa ṣe tọlọ́hun ni kò ń ṣe ẹni tó gbọ́dọ̀ máa takò tọlọ́hun ní tó jẹ́ kíkiní yẹn lágbára nìyẹn. Ìlọrin kẹ̀dẹ̀rẹ́ a gbà pé number 1 ló jẹ́ nílẹ̀ Yorùbá lójú ọ̀nà ìfinimọ̀nà ìpèrè sójú ọ̀nà tọlọ́hun tànà Muhammad àwọn tó jẹ́ kíkiní yẹn wò nìyẹn pé ẹni tó ṣe é jẹ́ àfáà ibi tó ti wá tó wá jẹ́ lọrin àìmọye tí wọ́n ti gbọ́ ní tán ní àfáà ṣe bẹ́ẹ̀ tí kì í ṣe lọrin kò ariwo kò pọ̀ tó báyìí
ṣùgbọ́n ìlú àfà Ìlọrin ìlú àfà ṣùgbọ́n bó ṣe lè ń kórìí yẹn náà àwọn èèyàn kì í gbọ́yàn yé ni ìtọ́lọ̀ ń fẹ́ ṣe kò sí tó lè dádúró ibi tó bá ti wù ú ló ti lè yọ ọ̀dà Ànábì Nuh alayhi salatu wa salam ẹ ṣàforíjì fún mi ó ju gbogbo àfà lọ́ni lọ ṣó yẹ kí ọmọ ẹ̀yà ń tọ́mọ ẹ̀yà yẹn pé ìjà Ànábì tó ọ̀dà ṣáàdúrà ẹ̀ bó ti màdúrà gbà kò lè sọ fọ́lọ́n pé kọ́lọ́mọ yẹ kí ló jáde táwọn àti sọ fọ́lọ́n pé kọ́lọ́mọ yẹ kí ló jáde lára wa ṣùgbọ́n yẹn lá máa fi mọ̀ pé ntọ́lọ̀ ń fẹ́ ṣe ó ṣàgbà gbogbo táwọn èèyàn ń yẹ lọ àdéhùn Ọlọ́run ni gbogbo nǹkan ti wà nínú kádàrá pé tó bá dàsìkò báyìí nǹkan báyìí máa ṣẹlẹ̀ báyìí kí ni yẹn tó bá wá ṣẹlẹ̀ yẹn ó fẹ́ fi tún àwọn tó wà níbẹ̀ yẹn ṣe kí wọ́n lè mọ báwo ni wọ́n ṣe fẹ́ fi ẹrù kún ẹrù wọn àti mójútó kún ìmójútó wọn championship wọn tí wọ́n wà níwájú yẹn bọ́n ṣe máa ẹ̀rí pé àwọn kálukú náà ti ń sáré bẹ̀ pé báwo la tún ṣe fẹ́ jòkó lórí number 1 wa tí èlòmí ò ní lè kọjá lára wa òun lọ́lọ́run fi ní kọ́mọ yẹn dìde kó ṣe ń tó ṣe yẹn tó bá ti wá rí bẹ́ẹ̀ náà kò sí ní ta fẹ́ ṣe kọjá wípé a ní gbàgbọ́ wípé ntọ́nà fẹ́ ṣeré a máa wá sá eré tọ pé kírú ẹ̀ má tún padà tó kù lẹ́yìn mọ́. nílẹ̀ Yorùbá a ní gbàgbọ́ wípé ibi tí ìjà àfáà pọ̀ sí Ìlọrin ni kí ló fà á gbogbo àwọn táwọn wé láwà ní ẹni tó tí gbàgbọ́ àti ìmọ̀ àmọ̀dájú wa gbogbo ibi tẹ́ bá ti rí láwà ní tó wé láyé ìmọ̀ àmọ̀dájú wa pé ta ló kọ́kọ́ dáálẹ̀ ta ló ní láwà níyẹn Ìlọrin ló ti wá Àgbàjì ni. ẹlẹ́ẹ̀kejì gbogbo àwọn Markazi táǹdùn a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim ẹni tó dágbò àkọ́kọ́ Markazi lẹ̀ Sheikh Adamu ní Ìlọrin ló ti wá àdàbí nìyẹn àwọn náà ń pè ládàbí àwọn Buhari ọmọ Musa nkankan tẹ́ẹ̀rí bàbá Ìmáàmù Ọ̀fà àdàbí ni wọ́n ẹni tó dá yẹn náà lẹ̀ Ìlọrin ló ti wá ìyẹn la fi nígbàgbọ́ wípé àwọn tá a lè pè ní number 1 lójú ọ̀nà ìjẹ́ àfà káwẹ̀wò àfà Ìlọrin ni torí pé gbogbo ńláńlá tó ti jáde níbẹ̀ àtìmọ́lẹ̀ tán ti tàn káàkiri gbogbo ayé kódà ọ̀pọ̀lọpọ̀ ìlú nílẹ̀ Yorùbá yìí lánàá àwọn tó ti jẹ ìmáàmù ń bẹ̀ rí ọ̀pọ̀ wọn kì í ṣọmọ ìlú yẹn ni wọ́n àwọn ìlú Ìlọrin tó wá sí ìlú yẹn ló jẹ ìmáàmù bẹ́ẹ̀ kódà ó ṣẹlẹ̀ nínú ìlú wa níbàyí ẹlẹ́mí ti jẹ ìmáàmù nílùú yìí rí tí kì í ṣọmọ ìlú yìí ẹnìjọ tí àwọn ọmọ ìlú yìí ò tí ì dìde sẹ́sìn bẹ́ẹ̀ ló ṣe ṣẹlẹ̀ ní gbogbo ìlú míì náà rí ló ń jẹ́ pé ẹ̀rù ń bà pé kò yẹ kó jẹ́ pé irú ibi tí ó wà níwájú yẹn láti máa rí taari yẹn. Yà sátà ẹ ṣe mọ́lúdù náà bíi lọ́dún tó kọjá ibẹ̀ yẹn kún èrò pọ̀ bẹ́ẹ̀ ẹ wá sọ̀rọ̀ kan ẹni pé láti ìgbà tẹ́ ti ń ṣe mọ́lúdù náà bí o ẹ ṣiṣẹ́ kankan rí èrò dẹ̀ pọ̀ tó yìí ẹni ṣùgbọ́n tẹ́ bá fẹ́ kó àwọn èèyàn níṣẹ́ 6 báyìí tó ẹgbẹ́ tí wọ́n bá fẹ́ ṣe nǹkan ó wà nílẹ̀ ẹni bọ̀ tẹ́yìn ò kí ń lò sọ fáwọn èrò tó àwọn àfa ńláńlá ẹsẹ̀ kú bẹ́ẹ̀ gan ká ẹni bẹ́ẹ̀ ṣe ṣiṣẹ́ kankan. Alhamdulillah. báwo lẹ ṣe wá ṣe. ṣe rí yẹn náà ni mo fi ń kọ́ gbogbo àwọn èèyàn lẹ́kọ̀ọ́ pé kò dìgbà tá a bá so nǹkan míì papọ̀ agbára Ọlọ́run ju ká ṣe pa nǹkan kọ̀ọ̀kan mọ́ nǹkan lọ. ìmọ̀ tí bí èèyàn bá ṣe wá dá lọ́mọ mọ́ òun ni ìdánilójú nínú Ọlọ́run fi máa wà fún èèyàn mọ́ àlèyẹ̀kín ilmul yẹ̀kín làwọn afá máa ń pè ìmọ̀ àmọ̀dájú tó bá wà fún yàn á ti yàn lọ síbi hakul yẹ̀kín ilmul yẹ̀kín ní ìmọ̀ àmọ̀dájú hakul yẹ̀kín ni pé pàápàá Ọlọ́run yẹn gangan téèyàn bá nímọ̀ nípa ẹ̀ kò lè rí mọ̀ pàápàá ẹ̀ àmọ́ téèyàn bá nímọ̀ àmọ̀dájú lé lórí tá bá ní kinní kan ṣẹlẹ̀ á ní kò ṣẹlẹ̀ wọn ní arákùnrin kan ó ní ẹṣin kò ní kankan láyé kọjá ẹṣin yẹn ó dẹ̀ jogún ẹ̀ lọ́dọ̀ bàbá ẹ̀ ni téèyàn bá fẹ́ ṣe kinní kan ó fẹ́ ṣe oko ẹṣin yẹn náà máa rẹ́ǹtì lọ́dọ̀ ẹ̀ ẹṣin yẹn kàn bínú kúrò lọ́dọ̀ ẹjọ́ kan ó kàn wọnú gbó lọ gbogbo àwọn wa ń bá lé nígbà tán lé torí pé kò ṣe é mú òun náà lé nígbà torí pé ó ti fẹ́ dáhùn láàmú ọkàn fún ìjùlẹ̀ ni ó ní lílọ tó lọ yẹn ó lè jẹ orí lọ́lọ́run fẹ́ fi ṣe fún mi ẹṣin yẹn lọ mọ́ àti ẹṣin yẹn dénú gbó àṣé ẹmọ̀pẹ́ ṣíṣì ní fura àṣé ẹṣin yẹn ń fura pé àìjìnà sínú ìlú yẹn àwọn ẹṣin kan wà ní gbó tí wọ́n ń gbóhùn ẹṣin tó wà nínú ìlú yẹn wọ́n wá nítòsí wọn lé wọlé lẹ́ṣin yẹn wà lọ́bẹ̀ nígbà tó débẹ̀ ó bá àwọn ẹṣin mẹ́ta àwọn ẹṣin mẹ́tẹ̀ẹ̀ta yẹn gbà tí ó tóṣù kan ó kó wọn padà sínú ìlú ẹṣin ọkùnrin yẹn di 4 àwọn aráàlú wa bẹ̀rẹ̀ sí báyọ̀ ó lè ṣe màkún sọ pé ó lè jẹ́ lílọ tó ń lọ yẹn ó fẹ́ kó orin wá ni téèyàn bá nímọ̀ àmọ̀dájú nípa Ọlọ́run gbogbo tó bá ń ṣẹlẹ̀ sí àmọ̀ pé Ọlọ́run ò lè ṣàbúrú fún òun ó lè jẹ́ orin wà nínú nǹkan yẹn àyè nímọ̀ àmọ̀dájú ajé kí ẹ máa ṣe rìnrìn ajé kí ẹ máa ṣe rí sá òun ló sọ àwọn ọmọ yẹn dìdàkudà tó ń wà tó sọ̀rọ̀ káàkiri wọ́n nígbà tó yá ọmọ ọkàn ṣòtí ọkùnrin yẹn tó bí láyé lọ́run ó fẹ́ gun ẹṣin yẹn lọ oko ibi tẹ́ṣin yẹn ti ń lọ tó fò sókè ọmọ yẹn jábọ́ ló bá dá lẹ́sẹ̀ gbogbo àyẹn bá tún bẹ̀rẹ̀ sí bá a sọ fún pé kí ló tó ṣẹlẹ̀ sí báyìí
ẹ̀yìn kílẹ̀ ilé ìbáyìí ẹ̀wọ̀n tó tóbi ni ó ní làálà ó á ń yẹ kú náà káyìrà lè ó ló ṣeé ṣe kó jẹ́ pé ṣùṣubú tọ́mọ ìṣubú tó kọ́ lẹ́sẹ̀ yóò lè jẹ́ orí ló jẹ́ fún mi orí tó wà níbi kí ọmọ tó kọ́ lẹ́sẹ̀ ni ìgbà tí ó tóṣù kan ogun wọ ìlú yẹn bọ̀ wá ọba ìlú yẹn wá sọ fún wọn gbogbo ọ̀dọ́ tó wà nínú yẹn pátápátá kí wọ́n lọ pèpè àwọn kan lọ pàdé ogun ọmọ tí ẹnìkan tó kọ́ lẹ́sẹ̀ nìkan ni ò bá wọn lógún gbogbo àwọn tó lójú ogun yẹn ni wọ́n kú sọ́hùn ọmọ tí ẹnìkan ló ṣẹ́kù tí èèyàn ò bá nímọ̀ àmọ̀dájú nígbà tí nǹkan bá ń ṣẹlẹ̀ kò ń ní òní fi rẹ̀ lọ́kàn balẹ̀ ló máa para ẹ̀ fúnra ẹ̀ èmi ò nídìí ayẹ̀sẹ̀ ń wẹ kinní kan kó tó di pé èèyàn máa wá. ọ̀tẹ́lọ́jọ́ yẹn lè kọ́ bí mẹ́ta lórí ìdúró. àìmọye nǹkan làwọn àgbàlagbà fi ìmọ̀ kó jọ tó ṣe wípé téèyàn bá ní òun fẹ́ kí àwọn kan máa pọ̀ kó bá pọ̀ níbi kan tó pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n kì í ṣe ohun tó tafà lọ síbi ìkọlù ọlọ́run rárá gbogbo ọgbọ́n bàbá wa yẹn kò ṣe ohun tó tafà bákan náà bàbá ṣe ń dá ọgbọ́n táwọn sọ pé wọ́n fẹ́ ṣe operation fún yàn tó ọ̀dẹ̀ ní ṣe operation fún èmi ti rí kìí ṣe pé wọ́n pa á nìtàn fún mi bàbá tó bí èmi ni ọmọ kan ní hospital tó ti dọmọ ọdún 6 kò rìn kò dẹ̀ sọ̀rọ̀ wọ́n dẹ̀ gbé wá sọ́dọ̀ bàbá mi lójú ayé wọn kọ́ lọ́ba àṣàlékún ìkẹ́ àwọn tí wọ́n gbé wáyà mo pàdé wọn ní Amẹ́ríkà nígbà tí mo lọ sí Amẹ́ríkà ní Colorado mo pàdé ẹ̀jẹ̀ wọn níbẹ̀ wọ́n wá ń sọ tí bàbá ti ṣe fáwọn ẹbí àwọn wọn ni bàbá ní kọ́ lọ mú bóyá 5,000 wá lọ́dún náà lọ́hùn ọmọ náà máa rìn ọ̀sẹ̀ kan ló fi sọ̀rọ̀ kì í ṣàwọn ni wọ́n là lóhùn ṣùgbọ́n ìmọ̀ Ọlọ́run fi agbára síbi mọ́ oníwàlá tí agbára ò bá sí níbi ìmọ̀ kò ní sọ pé wà láàyò ìtúnà bí ṣe ìmìnà ẹ̀yìn ní tá a bá sọ pé kò sí ká da nǹkan pa nǹkan kan pọ̀ mọ́ nǹkan kò sí mímọ̀ láwí nǹkan kan ni wọ́n papọ̀ mọ́ nǹkan tó di fóònù mímọ̀ ní nǹkan kan lápapọ̀ mọ́ nǹkan tí a fi ń sọ̀rọ̀ bí ti gbogbo wáyé fi ń wò wá mímọ̀ ní so ọ̀tọ̀ ni pé àgbọ̀nà gbé sí pé pé ṣe ìtaàní rárá tá a bá sọ pé àṣetánì ni asọpọ́lọ́ fún ara ẹ̀gbọ́n ò lágbára gbogbo agbára ọ̀dọ̀ àṣetánì ló wà nìyẹn. Yasata mo fẹ́ mọ̀rọ̀ kan náà tẹ́ ṣe sọ yìí ìrírí tí bàbá tẹ́ sọ fún wa yẹn ọmọ kan tí ò rìn ìmọ̀ náà ni. ìmọ̀ ni àwa wá jogún ẹ̀ lọ́wọ́ àwọn bàbá wa. wọ́n máa ríra yín pé ẹ dá ajẹ́ lómi lọ láti wá máa wá da ayé láàmú ẹwà àwọn èèyàn bí wọ́n ṣe ń wò wá ran àwọn àfáà bí wọ́n ṣe sọra wọn dọ̀tá ara wọn ní social media ẹni tí kálukú sọra wọn dà kálukú ń jà fún ókọ tiwọn tẹ́lẹ̀ bá ti rí ẹnìkan tí kì í ṣe ara àánú jọ wọn kò tiẹ̀ fẹ́ mọ kí ló fẹ́ sọ kò sórúkọ tí ò ní pé lèmi àlọ́bẹ̀ á lọ pé lórúkọ jákujàku àwọn ọ̀tá ọlọ́run ara àánú náà à ń ṣe mọ́sálásí jò ní èmi náà wá ń gbé pọ́npọ́n fúnra mi ẹjẹ́ àjọ máa gbé kájọ máa ṣe sí ọlọ́run torólówó àwa ló sọ pé àwọn tí wọ́n ń jagun sójú ọ̀nà ọlọ́run bí àmúwálé wà fúnṣẹ̀ àwọn tí wọ́n ń jagun sójú ọ̀nà ọlọ́run pẹ̀lú owó wọn àtẹ̀mí wọn àwọn láàfún ní ipò tó ga ju ẹlòmíì lọ ìyẹn wọ́n fẹ́ kó mọ níbi owó mo fẹ́ kó jẹ́ kó wà níbi àná ara náà mọ́ wọn mi náà wá ń gbé pọnpọ́n pàtẹ́nìkan ó sọ̀rọ̀ sábẹ́ ọ̀rọ̀ yẹn ó ní gbogbo tẹ́ ń ṣe bó ṣe dáa tó ìbá dáa fún yín kẹ́ tètè lọ yí padà sínú súnà wọ́n á béèrè lábẹ́ rẹ̀ pé àwọn wo ni súnà tí a tún fẹ́ yí padà sí ṣé ká gé ṣòkòtò olùgbà tá a bá ṣe gé ṣòkòtò láṣẹṣẹ bọ́ sínú súnà ni àbódìgbà tí a bá ṣẹṣẹ taláwà ní mórí láṣẹ bọ́ sínú súnà ni Al-Qur'an sì ti jẹ́ àmọ̀ pé ó wà á lẹ́m̀bí mọ̀ ní takọ̀ ọba yín nìkan ló mọ ẹni tó bẹ̀rù ẹ̀ jù gbogbo eléyìí kò ní kankan ṣe pẹ̀lú ọlọ́run ọba torí pé ọba yín láyé ń dúró ilé àti wàrí kò ní wo fọ́tò yín o ní tó fẹ́ wò náà ni kò lóòbẹ̀ kan ọkàn yín ńlọba wa tó fẹ́ wò ó sì sọ lọ́rùn Kùránì níbo mi pé inna akramakum indallahi atqakum àwọn tí wọ́n jẹ́ ni àpọ́nlé lọ́dọ̀ èmi ọlọ́run náà làwọn tí wọ́n bẹ̀rù mi. inna akramakum indallahi atqakum. àwọn náà ni wọ́n jẹ́ ẹni ọlọ́run àwọn tí wọ́n jẹ́ ni àpọ́nlé lọ́dọ̀ èmi ọlọ́run àwọn náà olùbẹ̀rù ọlọ́run ẹ jẹ́ àríra wa gẹ́gẹ́ bí ọmọ ìyá ẹ má jẹ́ àríra wa gẹ́gẹ́ bí ọ̀tá ara wa ẹ má jẹ́ àrí pé lágbájá yìí súfì ni kì í ṣe ni ọlọ́run eléyìí súnà ni kì í ṣe ni ọlọ́run eléyìí tẹ̀bílíìgì ni kì í ṣe ni ọlọ́run eléyìí ò lè ràn wá lọ́wọ́ ọba tó ní wá gan ti sọ fún wa náà Al-Qur'an pé tóun bá fẹ́ ká jẹ́ ìjọ kan òun ó ṣe bẹ́ẹ̀ ó ṣùgbọ́n òun ò ní ṣe bẹ́ẹ̀ ni ndí òun ọlọ́run láti ṣe ó ṣe lè wọ̀n àwọn láti máa sọ pé dandan àbí kọ́ lọ́wọ́n bá ṣe tá a bá ń ṣe tiwa wọ́n ṣá máa ṣe tiẹ̀ lọ tó bá yí ọlọ́run padà fi ojú òdodo hàn ndémi ń ṣe tí ò bá yí ẹ kò ní kó o pè mí lọ́tà fáwọn èèyàn àná Musa àti ànábì Hidiru wọ́n jọ rìnrìn àjò mímọ́ gbogbo ara tí ànábì Hidiru ń dá kò yí ànábì Musa kò sókọ tá ànábì Musa ò pè Hidiru jọ náà bí ó ti já sí pé kò sókọ tá iná kì í pè wá léni nítorí wípé ń tà ń ṣe òye yín ṣùgbọ́n nígbà tí wọ́n padà débi parí ọ̀rọ̀ tí ànábì Hidiru pa ṣàlàyé gbogbo ohun tó ń ṣe fún ànábì Musa padà pé mi ò mọ̀ kébò ti nínú ní tí ò bá yé yín tá a bá ń ṣe ẹ béèrè pé kí ló dé tá a fi ṣe léyìí tá a bá ṣàlàyé tí ò bá ti yé yín ẹ dúró díjọ́ tọ́nà máa fi hàn yín. àwọn kíní kan bẹ tí mo dákẹ́ lórí ẹ̀ tí mo mọ̀ pé kí n dá sí tí mi ò dá sí
rahmatan lakum ni mo fi ṣèkẹ́ fún yín ni ọ̀làtẹ̀bọ̀ azu àníà ẹ má máa sọ pé ẹ fẹ́ mọ̀ tipátipá kí ló mú wọn máa tẹ́ṣọ níbi wíìdì kí ló mú wọn máa fa tẹ̀sùbá kí ló mú wọn máa ṣe la ilaha illallah kí ló mú wọn máa lu bàndírì kí ló mú wọn máa ṣe bá ẹ fi lẹ̀ pẹ̀lú Ọlọ́run ní ká máa bára wa jàre lórí àná Muhammad ti yanjú ẹ̀ ó ní umirtu an uqatila an-nasa ó ní wọ́n pa mí láṣẹ kí n máa báwọn èèyàn jà tó bá jẹ́ mùmínì títí tí wọ́n fi nígbàgbọ́ pé kò sọ́ba mi máa fọlọ́run gbogbo àwọn tẹ́ǹbá jà yìí àti nígbàgbọ́ pé kò sọ́ba kan àfọlọ́run à ń kírun à ń gbààwẹ̀ síbẹ̀síbẹ̀ náà ọ̀tá lẹ̀ ń pè wá ẹ̀tún láàdá ọkọ̀ mi lẹ́ ń pè wá tá a bá wá dá ìyẹn yìí kọ́ láàdá sí mọ́ Ọlọ́run nìyẹn ìyẹn kò sì sí jìyà ẹ̀dá kan lọ́wọ́ ẹ̀dá kan Ọlọ́run sọ fún wa pé illa man tawalla wa kafar ẹni tó bá ti náà ò ṣe tiwa tó ti gbẹ́rù gbọ́rí Ọlọ́run ní má bàa ṣe o fáyọ azibu Allahu al-azab al-akbar Ọlọ́run ní èmi ni màá jẹ níyà èmi ni màá pè lóko tó wù mí kì í tún ṣe wà Ànábì Muhammad gan fúnra ẹ̀ tó ká máa wá pera lóko tí ó dá ká máa bára wa jà bíbá tí àrùpá fa ẹ̀sìn síwájú à ń dẹ́sìn padà wálẹ̀ ni o eléyìí ni ìmọ̀ràn mi fún gbogbo àwọn tá a jẹ́ aṣíwájú ẹ̀sìn tá à ń pèpè sójú ọ̀nà tọlọ́hun àti bọ́ sínú rọmọdọ́ọ̀nù báyìí ẹ má jẹ́ kí ìpèpè wa kó jẹ́ ìpèpè tí ó máa fọ́ wa ká ẹ jẹ́ kó jẹ́ ìpèpè tí ó máa pè wá sójú ọ̀nà tọlọ́hun tà Ànábì Muhammad ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a fẹ́ bá sọ̀rọ̀ tọrọ òye wọ́n pọ̀ ju àwa tọrọ yìí lọ eléyìí ń sọ tiẹ̀ ó dàbí ọmọ kan tí nǹkan kan ṣe ẹnìkan fún ní fẹ́ńsík ẹnìkan fún ní dágà ẹnìkan fún ní alábùkú ẹnìkan fún paracetamol báwo lára mọ́ ṣe fẹ́ yá nǹkan ní kó ṣe báyìí fún gbogbo oògùn pọ̀ tí kálukú wá pé eléyìí tára tòun bá yá nǹkan tó máa ń lò rí mọ́dàlówó in tó wù wọ́sàn lè máa wo eléyìí sàn gbogbo nǹkan sì ti wà lójú ọ̀nà tọlọ́hun ó ti ṣe gbogbo nǹkan ẹ̀ pẹ̀lú kádàrá àtètò ẹni tó bá ní mọ́sálásí tó ń kírun ó yẹ kó onígbàgbọ́ pé àwọn kan náà ṣiṣẹ́ bó ṣe dé mọ́sálásí ó yẹ kó kí wọn kú iṣẹ́ ni àwọn tó báyàn sọ̀rọ̀ gbé dé mọ́sálásí wọn ò rí dáwà ṣe ló dé mọ́sálásí kálukú wa bára wa pa ń jẹ́ ọkọ̀ mùsùlùmí àwọn bàbá wa tí wọ́n dẹ̀ bí wa níwọ̀n kì í ṣe àlùsùnà àwọn náà sì fún wa lóko tá ń jẹ́ àbígbà tá a dàgbà láfún wa lóko mùsùlùmí ni gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹjá kí àwọn tó gbáwájú pé wọ́n kú iṣẹ́ àwa ọ̀dọ́ ẹjá lọ kúrò níbi ìwà owó níwàkúwà ọdún tá a fẹ́ lò láyé pọ̀ ó sì pẹ́ ní kíkà tayọ kí ẹ máa lọ fi gọ̀gọ̀ fan tó jìnà wá àdéhùn Ọlọ́run ní pé gbogbo ẹni tó bá ti lọ fi gọ̀gọ̀ fan tó jìnà á fi gọ̀gọ̀ náà fi súnmọ́ nítorí aburú tá a fẹ́ fi ṣe ẹ má jẹ́ kí owó kó jẹ́ kó ní pàtàkì tí ó mú láyà wa. má jẹ́ ká jẹ́ pé owó ni ó mú pàtàkì mú lẹ́mìí wa. ìtọ́lọ̀ ń fẹ́ fún wa tó wà láyé ojú owó lọ. ìtọ́lọ̀ ń fẹ́ fún wa tó pàtàkì ju owó lọ ń bẹ. ó pọ̀ jù láyé. ju owó lọ. àlàáfíà kì í ṣẹgbẹ́ owó. ó kọ rere kì í ṣẹgbẹ́ owó. Ọlọ́run àfọláàrẹ àfogórí àfibẹ́. ìdàpájà dídàkúdà kẹ́yìn ayé wa. lọ́lá haúlá wàlá kò wọ́tá. fún àǹfààní ẹni tó bá ní ìbéèrè kan àbí kejì lórí gbogbo ń tá a sọ kalẹ̀ yìí àbí lórí ọ̀rọ̀ ẹ̀sìn lórí ọ̀rọ̀ àwẹ̀ 08035722353 08035722353 ní kọ́lọ̀ ń jẹ́ kí a jọ nípàdé ayọ̀.